ẹjá tó mọ kíra wa kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé, yóò tún so lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan. ìwé tá a mú níbẹ̀rẹ̀ ọdún yìí tá a ń kà òun náà ni ọjọ́ burúkú èṣù gbomi mu orí kẹta ni mo ṣèlérí bá ti tẹ̀ síwájú. adájọ́ mọ́tàsí asọ̀rọ̀mọ́yẹ̀ bírú wọn bá sọnù ó yẹ kéèyàn wá láìdé ìrànpẹ̀nu láìfà àkókò ṣòfò. ẹjá wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan láti jọ gbádùn ìwé yìí síwájú sí i. ó dùn ún pọ̀ ẹnìkan kan ò gbọ́dọ̀ mọ́sálàì gbọ́. orí kẹta àkọlé tí mẹ́ńbẹ̀ olúgbóná ìmọ̀wọ̀lú baálé mégbò ọ̀ràn ńlá wọ̀ nílé Emilia. a kì í jókòó nílé ẹni ká fọrùn rọ́ olúwa rẹ̀ jókòó dáadáa ni o. bí o bá sì jókòó jẹ́jẹ́ kó ń má bàa fi ọrùn rọ́ bí àjókòó kankan bá dé ńkọ́. jẹ́jẹ́ ni Kẹ́mi jókòó tí àjókòó kankan dé. pẹ̀rẹ̀mù ló jókòó ti ẹni tí ọ̀rọ̀ ọlọ́run tó wá bá ń lé. igi kì í dálóko kọ́ para lé ni wọ́n ń wí. èwo ni tẹ́ka ìrókò tó ya níjù tó wá bo mọ́lẹ̀ yìí. ìgbà tí àjájìn tó wá lọ pèrò ọ̀nà yìí kí ni ká ti pè é. ńlẹ̀ mo jókòó sì wá dẹni tí ń jẹ̀bi ọ̀ràn. Kẹ́mi ti wá di ìgbín mọ́lẹ̀ ní ìkòkò mọ́lẹ̀ ti dé Kẹ́mi mọ́lẹ̀ pátápátá. okò àti yọ mú ìwé yẹn wá kọ́mọ. ìwọ náà ń kàwé ìròyìn lójú mi bọ̀bọ́ yìí. ǹjẹ́ o tilẹ̀ mọ́nú ọkọ̀ tó wà báyìí? ṣé torí pé mo fẹ́ kó o gbatẹ́gùn ayé sára díẹ̀ sí ló ń dùn ẹ́ nínú? kọ́mọ. Kẹ́mi sáré na ìwé ìròyìn sí mọ́lẹ̀ pẹ̀lú ìkúnlẹ̀ ọlọ́run lọ́mọ ọjọ́ tó ti kúnlẹ̀ fún ẹnìkan mọ́ kí ó kúnlẹ̀ fún àkàngbé tó gbé e sílé òun kẹ̀. ìkúnlẹ̀ ń wá yíyá sí lórúnkún lemọ́lemọ́ báyìí. ojú iná lè wòrà ń horun. iná ní bọ́ bàtà lẹ́sẹ̀ ewúrẹ́ iná náà ní bọ́ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ adìẹ. mọ̀lẹ́ ń gba ìkúnlẹ̀ Kẹ́mi léraléra. ìkúnlẹ̀ tí ọjọ́ ẹni tó ń kún fún lójú kí lọ́kàn bàálù pẹ̀lú pé gàdá já. ìkúnlẹ̀ Kẹ́mi ò nítumọ̀ sí mọ̀lẹ̀ ó wulẹ̀ ń jẹ orúnkún rẹ̀ níyà ni. èrò Kẹ́mi sì ní pé bọ́yọ̀ òun ajẹ́ fi ìkúnlẹ̀ yìí mọ̀lẹ̀ lórí díẹ̀. òun ò mọ̀ pé sàkìtì wọ́n ní ọ̀rọ̀ mọ̀lẹ̀ wọn ní sàkìtì wọ́n aṣọ ọ̀gbárò òṣónú ilé ọ̀gbá àlọ́. ẹ má wọlé ìsàlọ̀ fún ẹni tí ò fẹ́ràn ẹni tí ò fẹ́ràn ẹni ọ̀gbá àlọ́. Kẹ́mi ò mọ̀ pé ọ̀rọ̀ àlọ́ kan mọ̀lẹ̀ omi àánú ojú mọ̀lẹ̀ ti gbẹ. mọ̀lẹ̀ gba ìwé ìròyìn lọ́wọ́ Kẹ́mi ó rí àwòrán ara rẹ̀ lẹ́yìn ìwé náà ó rí àkọlé tí wọ́n kọ nípa òun ọ̀rẹ́rìn họ̀họ̀họ̀họ̀họ̀. ó mú awọ rẹ̀ dúdú nì kúrò lójú ó sì ojú burúkú nìwó Kẹ́mi ojú funfun bí ojú òkú ojú kọmọ̀nà bí mọ̀nàmọ́ná. iṣó tún bọ́ nídìí Kẹ́mi ọlọ́run lọ́mọjọ́ tí Kẹ́mi ti só mọ́. ó wá ń só lónìí bí èyí tó jẹ ògbó ẹyin. ọ̀ràn ní kómokómo rò wá ìjàngbọ̀n tó ká mọ́lé ni. ogun àdájà ló ṣe okùnfà iṣu àṣàṣàmọ̀ sí i wò ó. ṣé ìwọ náà ti mọ ẹni tó gbà lálejò? ṣó o ti rí eégún? ṣó o ti rí olóró? ṣó o ti rí olóró? ìwọ náà ti rí báyìí pé ikú ló wọ̀ sí ọ lọ́rùn. o ti gbàlejò ọ̀ràn àrùn ti wọ̀ tí ọ́ ikú yálé ẹ̀ ò gbé. àrùn ti wọlé tì ọ́ ò rọ̀ràn ìmọ̀ ti ká ọ mọ́lé ó kàn jẹgbọ̀n. ìwọ náà fúnra rẹ̀ ka ohun tí àwọn ọ̀daràn tí wọ́n pera wọn ní ọlọ́pàá ń kọ. ó rí i pé kò sí ẹni tó gbà mí lálejò tó tún mú mi ayé mọ́. ènìyàn kì í rí mi kó má gbọ́ àkókò ọ̀run ṣó mọ̀ wíkà kọ́mọ́. bẹ́ẹ̀ ni sà bí ohun Kẹ́mi tilẹ̀ ń gbọ̀n síbẹ̀ ẹnu rẹ̀ yà bí ẹnu òfófó kò di dandan gbà ká òye àwọn ẹni tí wọ́n sọ pé mo ti pa. bẹ́ẹ̀ ni ẹ̀mí ló rán gbogbo wọn sọ́run o wọn ò parọ́ o họ́họ́họ́họ́. wọ́n lẹ́nu ìwé ìròyìn sí Kẹ́mi. Kẹ́mi fẹ́ ọkọ̀ ó di dandan kó gba ìwé ìròyìn náà. ó wo àwòrán ẹ̀yìn ìwé náà ó tún rọra yọ́lẹ̀ wojú mọ́lẹ̀ káàní n ò sọ pé kó o fi ṣe dígí kẹ. Kẹ́mi náà fi tipátipá ranjú mọ́ ìwé ìròyìn bí ìgbà tí àgùntàn bá ranjú mọ́ ọmọ rẹ̀ tí mọ́tò pa sí ojú títì. ọkàn wo ìwé náà ni o kò ká nǹkan kan bẹ̀ o ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ ṣùgbọ́n ó di dandan kó máa jẹnu wúyẹ́wúyẹ́ bí ìgbà tí akẹ́kọ̀ọ́ tí kò mọ̀wé bá gbé ìwé lọ́wọ́ tó sì ń tan àwọn òbí rẹ̀ jẹ́ pé òun kàwé ó sáà gbọ́dọ̀ tẹ́mọlẹ̀ lọ́rùn. ṣùgbọ́n ó jọ bí ẹni pé mọ̀lẹ̀ fúnra rẹ̀ ti pinnu pé òun ò ní jẹ́ kí Kẹ́mi fi ẹ̀dọ̀ lérí òróǹro mọ́. ó ní mo fẹ́ kó kà sókè ni o wá ń jẹnu bí èyí tí ń pọ̀fọ̀ àbó ń dọ́gbọ́n pọ̀fọ̀ ní bọ̀bọ́ yìí
Rárá sà, n ò mọ̀fọ̀ kankan sà. Ó mọ̀fọ̀ o, ó mọ̀fọ̀ o, ṣàkàwé fún mi. Fún àǹfààní ara rẹ ni o, kó lè mọ iye àwọn tí mo ti rán lọ́rùn o, kó sì lè mọ iye tẹ́ẹ̀dà nígbà tí mo bá tún rẹ ẹnìkan àbọ̀ pẹ̀lú wọn. Ìwọ gẹ́gẹ́ bí odidi kan pẹ̀lú ààbò ènìyàn tó ń pè ní ògún náà rẹ yìí. Bóyá ọkọ rẹ sì lè tètè dé kó náà pẹ̀lú yín, kẹjọ kẹsẹ̀ sọ́nà, ò rí pé ẹ pọ̀ lọ́nà ọ̀run báwọn. Ojú ò lè rú ọ lójú ọ̀nà, ìyá má bẹ̀rù, àwọn tẹ́ ó jọ lọ́pọ̀. Ìyá kàwé fún mi bọ̀bọ́ yìí. Ó fi ìbọn rẹ̀ gbá Kẹ́mi lẹ́nu. Kẹ́mi gbọ̀n pìpìpìpì bí alùpùpù tí iṣẹ́ rẹ̀ ò dára tó. Ó la omi lójú bí ó ti la ẹnu láti máa ka ìwé náà sókè. Olúwa lẹ́sẹ̀ rẹ̀. Ọmọ tó ti ń ṣeré tẹ́lẹ̀, ó jọ bí ẹni pé ọmọ ń tó ṣẹlẹ̀ sí ìyá òun. Ó wojú ìyá rẹ̀ bí omi ṣe ń dà lójú rẹ̀ pòròpòrò bí omi ẹkún eléjì. Ọmọ pàápàá fi gbé ta. Kẹ́mi ò tó ẹrú tí rẹ ọmọ rẹ̀ lẹ́kùn. Ọkàn rọra ń jan gìgìrí sẹsẹ rẹ̀ tó gbé ọmọ náà lé mọ́lẹ̀ ni. Ṣùgbọ́n ọmọ ò dákẹ́. Kẹ́mi ń ka ìwé ìròyìn ní tipátipá. Ó ń wa ẹkún mu bó ti ń kàwé bí ọmọ tí bàbá rẹ̀ ń fi ẹgbá kọ́ ní ìwé kíkà mọ̀lẹ́ jágbe mọ́. Kíní ń pàwọ àti kíní ilẹ̀kùn. Ta ló gba búrẹ́dì yín jẹ? Irin ní gbogbo àwọn ẹgbẹ́ rẹ tí mo hàn lè mọ́ rin lọ sọ́run. Bóyá o rò pé n ò tí ì rómi ojú rí. Wò ó, mọ̀lẹ́ yọ ọ̀bẹ aṣọrò kan jáde lápò. Olójú méjì ni. Orí tọ́lá bíi bírò tí wọ́n fi ń kọ̀wé. Ó ń kọ mọ̀nà, ó fi ọ̀bẹ náà gún Kẹ́mi nímú. Ṣé wọn náà mọ̀ wípé omi tó dára ju tẹ̀rẹ̀kẹ́ lọ yìí ni yóò mọ jáde nígbà tí mo bá fẹ́ lé ìbọn ẹ̀yìn ojú rẹ? Kẹ́mi ò lè sọ̀rọ̀, gbígbọ̀n ló ń gbọ̀n bí ewé ojú ọmọ. Ọmọ nìkan ló ń jáde lójú. Igbe ò sí ké, ariwo ò sí pa, ìbòsí ò sí lọ. Ilẹ̀ sọ ọmọdé sóko ni, oko ẹni tí yóò ké pè. Omi ti dé Kẹ́mi lọ́nà láàrin agbami, ńbo ni kò ti rí gbágbọ́n omi. Ṣérú omi bẹ́ẹ̀ tilẹ̀ ṣe é gbọ́n? Àní mọ́lẹ̀ ti dé ìkòkò. Ó ti dé Kẹ́mi mọ́lẹ̀ ọ̀nà àti yọ̀dà. Gbogbo rẹ̀ ti kù sọ́wọ́ ọba dẹ́dà. Bí mọ́lẹ̀ tó ti ń fi ọ̀bẹ gún Kẹ́mi nímú. Ọjọ́ bí ẹni pé Kẹ́mi fúnra rẹ̀ ń wí lọ́kàn ara rẹ̀ pé bàbá ní ọwọ́ rẹ̀ ni mo fi ẹ̀mí mi lé o. Ṣùgbọ́n mọ́lẹ̀ ò tí ì jẹ́ kí ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ fún bàbá rẹ̀ tí ń bẹ lọ́run. Ọjọ́ bí ẹni pé mọ́lẹ̀ ń fẹ́ kí ó di òkú gòrò tán pátápátá kí ó tó gba ẹ̀mí rẹ̀ gan. Ní báyìí Kẹ́mi ti gbàgbé pé orí ìtàn ni Olúwa. Ó fẹ́ tẹ́wọ́ rẹ̀ méjèèjì sí òfurufú bí ẹni tó ń bẹ Olódùmarè. Lójijì ni ọmọ jálulẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀. Ìgbà yìí gan-an ni ọkàn Kẹ́mi tó sọjí. Ó sáré gbé olónílẹ̀. Ọmọ tó ti ń ké tẹ́lẹ̀, ó tún wá bẹ̀rẹ̀ fi ariwo ta sáálé. Bí kì í bá ṣe ilé alákọ̀wé, ànílé àdágbé bíi tọmọ Haúsá tí bí irú èyí, ṣe bí ará ilé tàbí ará àdúgbò ìbáyọjú láti wá béèrè ní tẹ̀sán ọmọ tó fi ń ké tó bẹ́ẹ̀. Ìgbé tí ọmọ ń ké tí wọn ò retí ní ilé kẹfà kí wọ́n tó gbọ́. Ṣùgbọ́n kó wá dènà ń sa kálukú pẹ̀lú ti ẹni ní ọ̀rọ̀ irú ilé àti àdúgbò tí Àkàngbé àti Kẹ́mi ń gbé yìí. Kò sí ẹni tí yọjú sí ohun tí ẹni yòówù ẹlòmíràn ìbá máa ṣe ní ilé rẹ̀. Wọn ìbá máa jó kí wọ́n máa tàpá àgúnlá. Wọn ìbá máa jà kí wọ́n máa gúnra wọn lódó kí wọ́n máa lọ́ra wọn lọ́lọ́ àgúntẹ̀tẹ̀. Báwo ẹnìkan kó gorí ilé rẹ̀ kí ó ti bẹ̀bẹ̀ sílẹ̀. Kò sí ẹni tọ́jẹ́ sọ pé òun rì. Ènìyàn ìbá sì máa yìnbọn jẹ́ ibi ìbọn ló ń pa onítọ̀hún tó fi yìn jẹ. Ìyìn tó tayọ wàhálà ẹnu ni. Ní àdúgbò yìí ẹnikẹ́ni kì í ti oko dé sí ohun tí wọn kò pè é sí. Kò sí ẹni tí wọlé sí ẹ̀ńlẹ́ ń bẹ̀ ń wo. Àyàfi bí wọ́n bá yọ jẹ́ ọ̀rẹ́ gidi ní àdúgbò. Àyàfi tó bá sì tún jẹ́ àwọn ọlọ́jà gẹ́gẹ́ bí ológì, ẹlẹ́kọ̀ọ́, aláta, erépo, oníwèé ìròyìn, atúnbàtàṣe àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń kiri àdúgbò. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa gbúrò àwọn tánígò ara o. Àtúnfẹ́ àwọn onípààrọ̀ tó máa ń tọ́jú bọlé kiri. Kẹ́mi kì í sì jẹ́ kíró àwọn wọ̀n ní wọ ilé wọn nígbà tí wọ́n ti sọ fún un pé ìyàwó àwọn olè ló pọ̀ jù nínú àwọn onípààrọ̀ àti pé ṣe ni wọ́n máa ń fi ọgbọ́n yọjú wọlé onílé láti mọ irú ohun tí ń bẹ níbẹ̀ kí wọ́n sì lọ́ọ́ fi àbọ̀ jẹ́ ọkọ wọn kí àwọn eléyìí ó sì lè mọ ibi tí wọ́n yà sí bí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lọ́gànjọ́. Kẹ́mi kì í tilẹ̀ fẹ́ rí àwọn kan tó máa ń di oríṣiríṣi aṣọ mọ́ra tí wọ́n máa ń dé irun ẹran mọ́ àgbọ̀n tí wọ́n ń pè ní irùngbọ̀n tí wọ́n á gbé wíìgì sórí ọkùnrin tí wọ́n á di àkísà sí ìdí tí ìdí á wá ga bí òkè
tí àwọn gan wá dàbí baálẹ̀ mọ̀dò. Wọ́n á máa fọn fèrè kiri, wọ́n á ní àwọn ń ta ọṣẹ tàbí oògùn ẹ̀fọn. Ọ̀lẹ ìgboro ni wọ́n lẹ́jú sóòdí, ṣùgbọ́n iṣẹ́ alágbára gidi ni wọ́n ń ṣe. Ọlọ́ṣà paraku ni wọ́n fi ọgbọ́n wọnú ilé onílé kiri ni. Àwọ̀ ojú wọn a máa tó ti ọmọ lé, dúdú ju àwọ̀ ojú mọ́lẹ̀ gan lọ. Kẹ́mi ò tilẹ̀ jẹ́ dúró wò wọ́n ní ọjà, kò tilẹ̀ jẹ́ yọjú wò wọ́n bí wọ́n bá ń fọn fèrè kọjá níwájú ilé rẹ̀. Kò tilẹ̀ wá sí ẹnì kankan tí Kẹ́mi gbòòrò kó kọjá mọ́ nínú ogun àdájà tó wà. Kò sí ilé ọ̀rẹ́ wọn kankan nítòsí. Ilé ọ̀rẹ́ Àkàngbí tó súnmọ́ wọn jùlọ ó tó ilé kẹwàá sí tiwọn. Ká tilẹ̀ wípé ilé kejì ṣe ìbádùn díẹ̀. Bí Kẹ́mi ò tilẹ̀ lọ pè wọ́n, bóyá àwọn onítọ̀hún ìbá yọjú wá ńgbà tí wọ́n ń gbọ́ igbe olú. Bí wọ́n tilẹ̀ wá ń kọ́ ṣé ó tó ẹrú tí sílẹ̀kùn fún wọn. Bó bá tiẹ̀ sílẹ̀kùn ń kọ́ ó tó bẹ́ẹ̀ láti sọ ohunkóhun nípa ọ̀ràn gèlèmọ̀ tó wọ̀ sí i lọ́rùn. Bí àwọn onítọ̀hún bá mọ̀ tí wọ́n sì takú tó pẹ́rẹ́, ǹjẹ́ ṣe kọ́ ni èrò fi pọ̀ lọ́nà ọ̀run. Àjùmọ̀rin dára ní tòótọ́ bíi tọ̀nà ọ̀run anibí. Kò tilẹ̀ sí ẹni tó yọjú sí Kẹ́mi. Ẹnikẹ́ni ò ṣèèṣì kọjá kọ̀tán bí ìṣònú ẹ̀kú olóńké gidigidi. Kẹ́mi gbé ikúta ọ̀rẹ́ ọmọ rẹ̀ lẹ́kún. Ó ń gbé ejó ọmọ ọ̀dákẹ́. Ìyá ọmọ ọ̀tẹ́rú ti kọrin fún un. Kò lè kí oríkì ọmọ rẹ̀ bí ti ṣe. Bẹ́ẹ̀ ni bí olú bá ti ń sunkún pẹ́rẹ́, bẹ́ẹ̀ ni Kẹ́mi yóò mọ̀ kọrin fún un pé ó tó ọmọ mi ò ó tó, mọ́jà tí kèmí ọ̀sán sán, mọ́jẹ́ tí rò mí ọjà sómi, dákẹ́ ọmọ mi ò dákẹ́ o. Bí olú ọ̀bá tún tètè dákẹ́, Kẹ́mi á fi oríkì ilé ọmọ náà bọnu. Ọmọ gbọ́, ó tó sọ gbọ́. Ìwà nínú ọmọ àyàn pé ọmọ òpó mọ́lẹ́rọ́ mọ́jà lẹ́kàn. Òpó ò nílẹ̀kùn, ẹ̀rù lẹ fi délé. Ògbìmọ̀lé, ẹ̀rù lẹ fi délé. Ògbín, àrẹ̀pà dúndún bí ẹni rẹ̀ sọ. Ọmọ òpó ká sùn méjì, ọmọ òpó ká jà kárọ̀ yọ́. Ká lè bá àmọ́ ẹni tó lọ́ba tó jura wọn lọ. Ọjọ́ bẹ́ẹ̀ ni pé orí ọmọ ìyá máa wó bí ìyá rẹ̀ bá ti ń kì í báyìí. Nítorí pé kíá lọ́mọ dákẹ́ ẹkún, ṣùgbọ́n ẹkú ò ní yí yàtọ̀. Ọmọ ń sunkún sá, kò gbọ́ kí ìyá òun ó kọrin, kò gbọ́ kí ìyá òun ó koríkì rẹ̀. Ìyá fẹ́ kọrin, ìyá fẹ́ kí oríkì, ṣùgbọ́n ẹnu ò sí. Kì í ṣe pé ẹnu ń dun Kẹ́mi, ẹnu rí orébi kan. Ọlẹ́nu kò gbọ́dọ̀ fi kọrin, ọlẹ́nu kò gbọ́dọ̀ fi kí oríkì ìran bàbá ọmọ rẹ̀. Ó ní làákàyè tó lè fi rí ọmọ rẹ̀ lẹ́kún, ṣùgbọ́n mọ̀lẹ́ ti gba làákàyè rẹ̀. Mọ̀lẹ́ ti sọ Kẹ́mi di pẹ́pẹ́yẹ. Bí pẹ́pẹ́yẹ gbọ́n apá pòpò, iye kíkọ aparẹ́ mọ́ nínú. Kẹ́mi túbọ̀ ń gbé ọmọ jó, síbẹ̀ ọmọ ọ̀dákẹ́ gbé. Ọjọ́ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ ariwo ọmọ náà túbọ̀ mú inú bí mọ́lẹ̀. Ó fi ẹ̀yìn ọwọ́ òsì gbá Kẹ́mi lẹ́nu, ó jágbe mọ́, tẹ́ ẹ sórí ibùsùn kíá. Kẹ́mi ta gèégèé, ọgbọ̀n pẹ̀pẹ̀ bí àkúdà ayé ẹ̀rọ ata. Ó sáré tẹ ọmọ rẹ̀ sí orí ibùsùn rẹ̀. Ọmọ kásẹ̀ méjèèjì sókè, ó tún fi ariwo ta sáálé. Ọ̀hàn bí rẹ̀, mọ́lẹ̀ fi ọwọ́ di etí, ó tún sán bí àrá mọ́ Kẹ́mi. Gbé e pọ̀n kíá. Kẹ́mi sáré ń wá ọ̀já ọmọ rẹ̀, kò tètè rí ọ̀já. Bẹ́ẹ̀ ni ọ̀já wọn rèé lórí ibùsùn lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó ń ké yìí. Gèlè rẹ̀ lórí, ó mọ́ gèlè. Ó sáré gbé agolo oúnjẹ ọmọ ńlẹ̀, ó gbé e pọ̀n sẹ́yìn. Ó ṣe bí ọmọ òun lòún gbé pọ̀n. Mọ́lẹ̀ ti dá wàrìwàrì bò. Ọmọ ń ké lórí ibùsùn. Agolo látìkọ̀jẹ̀ ò légbin lẹ́yìn. Mọ́lẹ̀ rẹ́rìn ìyàngí rẹ̀ bí ti rìn họ̀họ̀họ̀họ̀họ̀. Ìyá, ọmọ rẹ ti di méjì àbí? Èwo lẹ̀gbọ́n èwo làbúrò? Tilẹ̀ ní àbí tẹ̀yìn? Kọ́mọ wò ó, má wulẹ̀ ṣe bí ọ̀pọ̀lọ́ tó ti ń gbéra rẹ̀ sánlẹ̀ kíkú tó dé. Ṣó gbọ́ bọ̀bọ́ yìí? Ìràwé kì í dájọ́ ilẹ̀ kó yẹ̀. Lónìí ńlọ ráyé mọ́, ṣùgbọ́n fi ara balẹ̀, sùúrù ló fi ń lọ. Ṣó gbọ́ bọ̀bọ́ yìí? Gbé àbúrò sílẹ̀, ẹ̀gbọ́n ni mo ní kó o gbé pọ̀n. Àbúrò tó gbé pọ̀n yẹn ò sunkún, ẹ̀gbọ́n ẹ̀ ló ń ké. Come on. Ìdààmú bá Kẹ́mi bí àga onígbàjámọ̀. Ogun àdájà ti pò ó nínú. Ó tún gbé agolo jùlẹ̀, ó gbé olú. Ó fẹ́ gbé pọ̀n gẹ́gẹ́ bí àṣẹ mọ́lẹ̀. Ṣùgbọ́n ó ṣe àkíyèsí pé ọmọ náà ń làágùn púpọ̀. Oògùn tó ń jáde lára ọmọ náà ó dàbí ti ẹni tí àìsàn ẹ̀jẹ̀ ríru ń yọ lẹ́nu. Ara rẹ̀ gbóná bíi sapala. Ó ti ń súnmọ́ bèbè gìrì. Kẹ́mi ọ̀nà ní ohun tí Mọ́lẹ̀ lè ṣe. Ó jókòó sórí ibùsùn. Ó yára bọ́ aṣọ kúrò ní ara olú. Ó tẹ́ sí orí ibùsùn. Ó
ó sí ẹ̀rọ atẹ́gùn sí i lára. Ó hàn gbangba pé ẹ̀rù ti kúrò lára Kẹ́mi díẹ̀, inú ti bí eré kọjá. Ó fa ìtì rẹ̀ méjèèjì sínú, ẹsẹ̀ rẹ̀ méjèèjì ń gbọ̀n gbẹ̀gbẹ̀ níbi tó jókòó sí bíi talárùn ẹ̀gbà. Ó mú gúlegúle bí ẹni tó ẹ̀sẹ̀ sáré oníbùsọ̀ mẹ́ta tán. Kò wúlẹ̀ mọ́, ó ran ojú rẹ̀ méjèèjì mọ́ mọ́lẹ̀ bí ìgbà tí àgbo bá tẹjú mọ́ ọ̀tá rẹ̀ tó fẹ́ kàn. Èmi tó ń jáde ní imú rẹ̀ gbóná janjan ni. Mọ́lẹ̀ pàápàá rí i pé inú ti bí Kẹ́mi. Ó hàn sí i pé ọ̀rọ̀ ọmọ rẹ̀ ká a lára kọjá àlà. Sí ìyàlẹ́nu Kẹ́mi, Mọ́lẹ̀ kò fi ìbínú sọ̀rọ̀ bí ó ṣe lérò. Mọ́lẹ̀ ní fara ẹ balẹ̀ o, sùúrù ni mo máa fi pa ẹ́ tó bá yá, tọ́jú ọmọ yìí ná. Mọ́lẹ̀ pe Olú ní ọmọ fún ìgbà àkọ́kọ́, kò pé ní ògún náà lẹ́ẹ̀kan yìí. Kẹ́mi ò tilẹ̀ fetí sí ọ̀rọ̀ fífi sùúrù pani, ohun tó gbọ́ ni tọ́jú ọmọ yìí ná. Ọkàn rẹ̀ balẹ̀ díẹ̀, etí rẹ̀ tó ti ràn wọ̀n bíi tájà dìgbòlugi rilẹ̀ fúnra rẹ̀. Ó súnmọ́ Olú, oògùn àrọ̀ ọmọ náà ti lọ ilẹ̀ díẹ̀. Ẹ̀rọ afátẹ́gùn ti ṣiṣẹ́ sí i lára díẹ̀. Ọmọ ò ké mọ́, ṣùgbọ́n ara rẹ̀ gbóná janjan síbẹ̀. Bí wọ́n bá fi sulé lẹ́gbẹ̀ẹ́ kò lè pẹ́ jinná. Àyà Kẹ́mi tún já. Ó rò ó nínú ara rẹ̀, ǹjọ́ ọmọ yìí ò ní wá yín báyìí? Ń wá sí báyìí pàdánù ọmọ mi bí? Ìjáfara léwu. Ó kọjú sí Mọ́lẹ̀, ó ní ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ tẹ dókítà wa láago kó wá bá mi tọ́jú ọmọ yìí. Ẹ jọ̀ọ́ sà, ó ti ń gbóná jù. Sí ìyàlẹ́nu rẹ̀, èsì tó gbọ́ ni yá tẹ̀ láago, ṣùgbọ́n bó bá dá ọgbọ́n kan pẹ́rẹ́ àjẹpọ̀ kó bá dókítà yẹn o, ẹjọ́ lọ́rùn ni o. ṣó gbọ́ bọ̀bọ́ yìí? Bí Kẹ́mi ṣe ń lọ sí ibi tábìlì tí wọ́n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí láti lọ ti aago, Mọ́lẹ̀ ké mọ́ lójijì, dúró ń bẹ̀. Báwo ló ṣe fẹ́ fi hàn mí pé dókítà ló fẹ́ tẹ̀ láago ní tòótọ́? Mọ́lẹ̀ rò ó pé Kẹ́mi lè lọ fi ara ọmọ rẹ̀ tó ń gbóná dá ọgbọ́n láti ti ọlọ́pàá láago. Kẹ́mi mú káàdì pélébé kan tó jẹ́ ti dókítà náà, ó fi lé Mọ́lẹ̀ lọ́wọ́. Mọ́lẹ̀ gba káàdì, ó tẹ̀lé Kẹ́mi. Ó dìídì tẹlifóònù, ó dúró lẹ́yìn Kẹ́mi gbágbágbá bí àwòrán tí a lẹ̀ mẹ́ẹ̀gbẹ́ ògiri. Ìbọn rẹ̀ wà lẹ́yìn ọrùn Kẹ́mi. Ó ń wò ó bí obìnrin náà ṣe ń yí nọ́mbà tí yóò fi pe dókítà. Ó rí i dájú pé nọ́mbà tí Kẹ́mi ń yí kò yàtọ̀ sí èyí tó wà lórí káàdì tí ń bẹ lọ́wọ́ òun. Aago tẹlifóònù dún nílé dókítà lọ́hùn-ún. Obìnrin ló gbé fóònù, òun àti Kẹ́mi ń sọ̀rọ̀. Hello, èmi ló ń sọ̀rọ̀. Kẹ́mi, Kẹ́mi aya Àkàngbé, ojúlé 44 ní kọ́tà àwọn òṣìṣẹ́ ìjọba. Dókítà, àwọn gan ni wọ́n ń sùn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi jí wọn. Ẹ jọ̀ọ́ ẹ jí wọn. Pàjáwìrì ni, ẹ ṣé púpọ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Yes sà. Olú ni, ó gbóná gan ni. Bẹ́ẹ̀ ni sà. Ó dáa, ẹ jọ̀wọ́ ẹ má pẹ́ sà. Hello, táwẹ̀nù tútù. Ó dáa, màá dáàbò lára sà. Ẹ má pẹ́ sà. N ó máa retí sà. Yes sà. Kẹ́mi mí kanlẹ̀, òun àti Mọ́lẹ̀ tún padà sí yàrá. Ẹ jọ̀ọ́ sà, wọ́n ní kí n fi táwẹ̀nù sí omi tútù kí n dàbò ọmọ náà lára kí àwọn ó fi dé yára bọ̀bọ́ yìí. Kẹ́mi gbé pẹ̀lú oníke kan, ó ń lọ sílé ìwẹ̀. Mọ́lẹ̀ tẹ̀lé, ó lọ tẹ omi tútù sí i. Ó kì táwẹ̀nù sínú omi náà, ó fún un, ó wá fi wọ́ Olú lára, ó tún dàbò. Ọmọ náà ń rọ́kàn nílẹ̀ bí àgbàlagbà àdán tó ń gbádùn èso igi lọ́gànjọ́. Àánú dókítà yẹn ṣe mí. Bó bá so ohunkóhun fún un, n ò fẹ́ pa pẹ̀lú yín o, ṣùgbọ́n bó bá kó bá kò burú o. Ẹyọ dókítà méjì péré mo kúkú tí ì pa. ṣó o gbọ́ bọ̀bọ́ yìí? Gan-an aago ẹnu ọ̀nà ń dún. Kẹ́mi àti Mọ́lẹ̀ tún kó rẹ̀ ìrìsàlẹ̀. Mọ́lẹ̀ dúró ní agbede méjì àtẹ̀gùn. Kẹ́mi nìkan ń sọ̀kalẹ̀ lọ. Mọ́lẹ̀ na ìbọn rẹ̀ sí ọ̀kán kẹ́yìn obìnrin náà. A kì í mọ̀ bóyá Kẹ́mi lè fẹ́ yẹ àdéhùn kí ló dún lẹ́yìn rẹ̀ kó bá iwájú rẹ̀ lẹ̀ kùbìtà. Kẹ́mi ṣílẹ̀kùn, dókítà wọlé. Mọ́lẹ̀ fi ìbọn rẹ̀ sínú àpò ṣòkòtò, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ò kúrò nínú àpò ọ̀hún. Dókítà kọjú sí Kẹ́mi. Sórí òkè lọmọ náà wà ní. Bẹ́ẹ̀ ni sà. Mọ́lẹ̀ ọ̀rá yà sí ẹ̀gbẹ́ kan níbi tó dúró sí láàrin àtẹ̀gùn láti fún Kẹ́mi àti dókítà láàyè láti kọjá sókè kó náà ó tó tẹ̀lé wọn. Dókítà tún sọ̀rọ̀. Ẹ lálejò, àwọn bùrọ̀dá yín mọ̀ tilẹ̀ lé o. Wọn ò tilẹ̀ kí mi, tàbí bẹ́ẹ̀ náà láìsàn Olú le tó.
kò yẹ kí ọkùnrin bíi tiwọn sì bara jẹ́ tó bẹ́ẹ̀ kẹ́. Kẹ́mi ò lè fèsì kí ni kó wí. Kẹ̀kẹ́ ti pa Mátí òrò lẹ́nu. Dókítà kó àìmọ̀ kan mọ́lẹ̀ ògbìn. Ó wo dókítà bí ẹni pé kó dáná mọ́ ẹ lórí. Ṣùgbọ́n ó wí lọ́kàn ara rẹ̀ pé àkókò tí ì tó. Ń bá ṣe pé àkókò tí mo máa ń ṣiṣẹ́ mi tó ni. Ìbọn méye ni ń bá fi fọ́ ẹnu ti ẹ̀sùn àṣọ ahun. Dókítà ti dé ibi tí Kẹ́mi tẹ orí sí. Ó fi ọwọ́ ba ọmọ náà níwájú orí. Ó yọ irinṣẹ́ rẹ̀ kan jáde nínú ẹ̀wù kóòtù funfun gbọọrọ kan tó wọ̀. Ó fi ẹ̀gà irinṣẹ́ náà sí etí rẹ̀ méjèèjì. Ó wá ń fi ibì kan pẹlẹbẹ báyìí tó wà ní ìparí irinṣẹ́ náà kan ọmọ náà ní àyà àti ikùn. Ó fi ibi pẹlẹbẹ náà lé láyà. Ó sì ń wo aago ọrùn ọwọ́ rẹ̀ fún ìgbà díẹ̀. Ó tún fi ọwọ́ ọ̀tún fẹ ojú ọmọ náà méjèèjì wò lọ́kọ̀ọ̀kan. Ó kọjú sí Kẹ́mi ó ní, arábìnrin ẹ má mikàn, kò séwu, ara rẹ̀ ò ní pẹ́ balẹ̀ yé sà. Ẹ ṣé púpọ̀ sà. Ní èsì tó jáde lẹ́nu Kẹ́mi, ṣó ti jẹun? Bẹ́ẹ̀ ni sà. Kódà ẹ fún ní ìlàjì ẹyọ kan tábúlẹ̀tì yìí báyìí. Bó bá dalẹ̀ kẹ́ ẹ fún ní ọ̀kan tó kù. Bẹ́ẹ̀ bá ní titin powder nílé kẹ́ ẹ fún. Yes sà. Kò séwu gẹ́gẹ́ bí mo ti sọ. Ẹ má mikàn rárá. Bó bá jẹ́ pé ohun tó le ni ẹ mọ̀ pé ń bá ní kẹ́ ẹ gbé ká lọ ni. Bó bá ti sùn ẹ má yọ lẹ́nu o. Ṣùgbọ́n bó bá ti jí kẹ́ ẹ fún lóúnjẹ. Ṣé ẹ gbọ́? Yes sà. Ẹ ṣé gan. Ok, ó dàbọ̀ nìyẹn o. Dókítà dágbére. Ó ń lọ. Kẹ́mi tẹ̀lé láti lọ tilẹ̀kùn ní ìsàlẹ̀ ilé. Mọ́lẹ̀ náà rọra tẹ̀lé Kẹ́mi. Kò fààyè kankan lẹ̀ fún Kẹ́mi láti fi àmì kankan fún dókítà nípa irú àlejò tí òun jẹ́. Dókítà lọ. Kẹ́mi tún ti ọ̀ràn mọ́ ara rẹ̀ mọ́nú ilé. Òun àti wàhálà rẹ̀ tún padà sí orí òkè. Ohun kan tó ń dùn Kẹ́mi jùlọ ni ọ̀rọ̀ tí dókítà sọ pé bó bá jẹ́ pé ohun tó le ni ẹ mọ̀ pé ń bá ní kí ẹ gbé ká lọ ni. Báwo ni ìbá ti dùn tó kí dókítà yẹn ní kí n gbé ọmọ ká lọ. Bóyá ń bá ráàyè bọ́ lẹ́wọ̀n tí mo wà yìí. Bóyá ikú tòní yìí báyẹ̀ lórí mi àtọmọ mi. Ṣùgbọ́n ta lọ́mọ o. Ta lọ́mọ tó lórí burúkú apààyàn yìí bá ṣe o. Bóyá ìbá ti yanjú gbogbo wa báyìí. Ta lọ́mọ. Ìgbà wo náà wá ni mọ́kù ò ní kú. Gbogbo nǹkan wọ̀nyí ló ń rò nínú bó ti ń wo ọmọ rẹ̀ níbi tọ́tẹ́ sí. Ó jọ pé ara ọmọ náà balẹ̀ lẹ́yìn tó ti lo oògùn tí dókítà fún ọmọ náà. Gbẹ̀ngbẹ̀n ti dáwọ́ dúró, kódà ó ti ń sùn lọ. Kẹ́mi fi ọwọ́ bà á lára. Inú rẹ̀ dùn díẹ̀ pé ara ọmọ náà ò fi bẹ́ẹ̀ gbóná mọ́. Fi kinní yẹn sílẹ̀ kíá. Kàwé ìròyìn yẹn tán. Ṣó gbọ́ bọ̀bọ́ yìí? Mo ti kà á tán lẹ́ẹ̀kan sa. Ó dáa nígbà náà. Èèyàn mélòó ni wọ́n sọ pé mo ti pa? Kẹ́mi ò lè dáhùn. Kọ́mọ ìdáhùn. Ó kàn fi ẹkún kàwé lẹ́ẹ̀kan ni. Kò mọ ohunkóhun nínú tó kà. Báwo ni mo ṣe pa wọ́n? Come on, sọ̀rọ̀ bọ̀bọ́ yìí. Olùrọ̀rà rúnra lórí ibùsùn rẹ̀. Ó tún sùn lọ. Ọkàn Kẹ́mi náà tún balẹ̀ díẹ̀. Ṣùgbọ́n kò lè dáhùn béèrè ọlọ́kọ̀ rẹ̀. Ọ̀họ̀họ̀họ̀. Ṣé o rí pé o ti fìdí rẹmi nìyẹn? Tún ìwé náà kà kíá. Fáǹfààní ara rẹ ni o. Pàápàá kò lè mọ̀gbà tíṣẹ́ yóò kàn ọ́. Kẹ́mi mú ìwé ìròyìn. Ó bẹ̀rẹ̀ sí kà á. Orí kà lóòótọ́ pé ó di ẹni 16 tí irúnmọlẹ̀ ti rán sọ́run. Àṣé irúnmọlẹ̀ ní àpèjá orúkọ apànìyàn yìí. Ìkékúrú orúkọ náà ni mọlẹ̀. Kẹ́mi tán rí i pé òótọ́ ni pé dókítà méjì ló wà nínú àwọn tó ti pa. Lọ́ọ̀yà 3 àti ọlọ́pàá 6 ló ti rán sọ́run ọ̀sán gangan. Obìnrin ni àwọn 5 tó kù. Ẹyọ kan ṣoṣo nínú àwọn obìnrin náà ló jẹ́ wúńdíá. 7 jẹ́ abẹ́lẹ́kọ. Ọ̀kan ìyókù jẹ́ ọmọdébìnrin ọmọ ọdún 4 tó pa pẹ̀lú ìyá rẹ̀. Èyí tó bá Kẹ́mi lẹ́rù jù lọ ni pé inú ilé gbogbo wọn ló pa wọ́n sí lọ́kọ̀ọ̀kan. Sì lọ́ọ́ ká wọn mọ́lé bó ṣe wá ká Kẹ́mi náà mọ́lé yìí. Ó sì hàn wípé ìdájí ló máa ń ká àwọn ènìyàn tó bá dá wà nínú ilé mọ́lé. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bá ń ṣú lọ ló tó ń pa wọ́n. Bóyá kò lè ráàyè fi òkùnkùn bójú kúrò nínú ilé tó bá ti ṣiṣẹ́ ibi náà ni. Kẹ́mi mí kanlẹ̀ bí ẹni tó jẹ ọ̀kẹ́ ìmọ̀ye gbèsè. Ó ti wá hàn sí gbangba pé kò sí ọ̀nà àbáyọ mọ́. Ṣé ni mọ̀lẹ́ sì ń sá òun àti ọmọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Kẹ́mi tún mí kanlẹ̀. Ó rò ó nínú ara rẹ̀ pé tó ìyókù dọ́wọ́ ẹlẹ́dàá mi o. Ó ń fi ọkàn rẹ̀ ka èmi ò gbé ojú mi sórí òkè wọn ni. Mọ̀lẹ́ ń wò ó kò sọ̀rọ̀. Báyìí ńlá parí orí 3 pẹ̀lú ògo Ọlọ́run orí 4 láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí mẹ́mẹ́ oúnjẹ ìwẹ̀ oúnjẹ
ìwé aládùn wá látọ̀dọ̀ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Bísí Adéṣígbìn. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí pẹ̀lú chánẹ́ẹ̀lì Àkàndá tó tún kù, Àkàndá ọ̀rọ̀ Awíkonko live, Àkàndá ọ̀rọ̀ Awíkonko live. Ẹwà Èdè Yorùbá TV òun náà lẹ́wà yìí pẹ̀lú ìgbádùn àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní nǹkan tí ẹ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 331 888 2144 +1 331 888 2144. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi, ẹ̀yin ńkọ́? Ẹ má gbàgbé láti follow kẹ́ like péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi, àjù wa ṣe o.